àwọn agbábọ́ọ̀lù obìnrin fẹ̀ṣẹ̀ dá bátànì sára rẹfirí ọkùnrin, wọ́n ló ṣòjòrò fáwọn. béèyàn bá rí fídíò ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní pápá ìṣeré kan lórílẹ̀‐èdè Congo, tọ̀hún ò ní kọ́kọ́ mọ̀ bóyá kéèyàn bú sẹ́rìn ni o, àgàgà nígbà tí rẹfirí tó jẹ́ géńdé ki eré mọ́lẹ̀ tó gbagi rìlé bí olè tí wọ́n ń lé, bẹ́ẹ̀ àwọn obìnrin agbábọ́ọ̀lù ló ń lé, àbí kéèyàn káàánú ẹ̀ látàrí báwọn obìnrin ṣe lù ú bíi kíkú bíi yíyè. àṣé níbi gbogbo làátí kó adìẹ alẹ́, kò sì sóhun tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ. ọ̀rọ̀ yìí ló wọ rògbòdìyàn tó ṣẹlẹ̀ níbi eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kan tó wáyé lópin ọ̀sẹ̀ yìí láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù DC Motemi Pembe àti ẹgbẹ́ TP Mazembe, tó jẹ́ pé ohun tí afọn fèrè tí wọ́n ń pè ní rẹfirí tó darí ìdíje náà retí kọ́ ló bá. níṣe làwọn agbábọ́ọ̀lù náà pakuru mọ́ ọ̀gá wọn bó ṣe kù díẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ parí. wọ́n lé ẹsẹ̀ ò balẹ̀, bóun náà sì ṣe rí i pé ojú àwọn obìnrin náà ti yí padà, níṣe ló ki eré burúkú tá à ń wí yìí mọ́lẹ̀. gìgísẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ lè máa kàn án nípàkọ́, kò tiẹ̀ lè dúró fọn fèrè kankan, ó sá àsálà fẹ́mi ẹ̀. àmọ́ wọ́n sì pàpà rẹ́ bu ẹ̀ lọ́nà bó ṣe ń sá wọnú yàrá lọ. wọ́n fi ìkúùkù, àbàrá àti lúlù bí ẹni lu bàràdà lọ́lá káwọn ọlọ́pàá tó wá dóòlà ẹ̀mí ẹ̀. pápá ìṣeré kan lórílẹ̀‐èdè Congo tí wọ́n ń pè ní Democratic Republic of Congo nílẹ̀ Áfíríkà wa yìí níṣẹ̀lẹ̀ náà ti wáyé nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù kejì tá a wà yìí. bá a ṣe gbọ́, wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní rẹfirí tí wọ́n fẹ̀sùn kàn ọ̀hún ti ń ṣòjóró. wọ́n ló jọ pé ó ń ṣègbè sẹ́yìn ọ̀kan nínú àwọn igun méjèèjì, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ohun tí afọn fèrè bá sọ lábẹ́gẹ́ lórí pápá, kálukú ń bá ìdíje náà nìṣó. àfi bó ṣe kù díẹ̀ kí ìdíje parí, kò kúkú sẹ́ni tó gbá bọ́ọ̀lù wọlé ara wọn nínú igun méjèèjì. ọ̀mì ni wọ́n wà. òun ni rẹfirí yìí bá fọn fèrè látàrí kíkọsẹ̀ tí agbábọ́ọ̀lù kan kọsẹ̀ lójú ilé kejì. ó ní wọ́n ṣèkà fún un ni, ló bá nàka sí ojú ibi tí wọ́n máa gbé bọ́ọ̀lù sí. ó ní pẹnárìtì, ìyẹn bọ́ọ̀lù àgbésílẹ̀ dojúkọ golí ní kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù TP Mazembe gbá. lọ́gán tó fọn fèrè fo tó sì nàka pé pẹnárìtì ti ṣẹlẹ̀, níṣe làwọn agbábọ́ọ̀lù DC Motemi Pembe yabò. wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ pakuru mọ́. èyí ló mú kóun náà tètè fẹ̀yìn rìn, ṣé kójú má rí bí ẹsẹ̀ lóògùn ẹ̀ ni rẹfirí bá fi sá kúrò lórí pápá. bó sì ṣe ń sá lọ náà làwọn tí wọ́n fẹ́ dá sẹ̀ríà fún lé lọ. nígbà tí afọn fèrè tún bojú wẹ̀yìn tó rí i pé wọn ò padà lẹ́yìn òun, níṣe ló kúkú sáré bí ẹṣin gba ọ̀nà yàrá ìmúra lọ. àmọ́ inú ilé kótópó kan lẹ́gbẹ̀ẹ́ pápá ìṣeré náà ni wọ́n ká a mọ́, tí wọ́n sì ṣùrùbò ni wọ́n bá dí dùndú ìyà fún un. aláròyé gbọ́ pé ibẹ̀ ni ìfọsẹ̀wọnsẹ̀ náà parí sí lọ́jọ́ ọ̀hún. wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn agbófinró ni wọ́n gba afọn fèrè yìí lọ́wọ́ ikú òjijì. àmọ́ pẹ̀lú ẹ̀ náà, ó bà mí kò dùn mí, a ò lè fi wẹ́ni tí ó bà rárá. a gbọ́ pé ìwádìí ṣì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.